تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله فالذين آمنوا وعملوا الصالحات في جنات كذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين. الله عز وجل قال فالنبي محمد صلى الله عليه وآله وسلم القرآن إليه تسكي على يقبونك القرآن إليه تسيسي كجايك أولين يكاني nínú àwọn èèyàn tàbí èrò orí rẹ̀ Al-Qur'an eléyìí tó ṣe pé ó kọjá gbogbo béèyàn ti ṣe lè ronú ó kọjá gbogbo béèyàn ti ṣe lè màràn. Ìgbà tí Olúwa sọ Al-Qur'an yìí kalẹ̀ ó sì sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam an-nabiyyul ummi anabi tí wọn máa kọ lóòótọ́ ọkọjá ń tà lè pè lọ́rọ̀ èèyàn nítorí súnmọ́ ni kọjá ọ̀rọ̀ Allah amọ́nà wò lọ́gbà tó fi dọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn òró sí ṣé ìwọ nìkan lọ wà ń lù ní ìwọ nìkan lọ ṣẹ́kù láyé ni tó fi jẹ́ pé ọ̀dọ̀ rẹ ni ọ̀wá èyí tó bí ìlara nǹkan tó ń sọ kò bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí tá a sì fún lálùkùrá léde débi téèyàn gbé dédé wọ́n mọ̀ ká sọ̀rọ̀ ká yọkọ̀ mọ́ òkun rẹ̀ kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ Al-Qur'ani lọ́rọ̀. Olúwa Ẹlẹ́dàá ó ti ṣe ìpèníjà fáwọn kèfèrí wípé tẹ́ǹbà ń ṣe iyèméjì nípa Al-Qur'an ìkọ̀rọ̀ Allahu ni ẹ̀yin náà múrú ẹ̀ wá wọn àrírú ẹ̀ mú wa. Olúwa ní fa'tu bi'ashri suwarin muftarayat ẹ̀yin náà mú súra mẹ́wàá wá tẹ́yin náà dáadáa pààrọ̀ rẹ̀ tí ó ju Al-Qur'an wọn àrí mú wa. Allah tún ṣe ìpèníjà fún wa kíkẹ́ fa'tu bi suratin min mithlihi ẹ mú súra ẹ̀yọ̀kan wá tí ọjọ́ wọn àrí mú wa. Olúwa wa ni qul in ijtama'atil insu wal jinn ala an ya'tu bi mithli hadha al-Qur'an la ya'tuna bi mithlihi walau kana ba'duhum li ba'din dhahira. Sọ fún wa tó bá jẹ́ pé àwọn èèyàn àti àwọn àlùjànnú tí gbogbo wọn bá jọ péjọ lórí ipá àwọn fẹ́ múrò Al-Qur'ani wá àwọn náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ la ya'tuna bimithlihi wọn ní rírun rẹ̀ mú wá tó ń ti pé rú nǹkan kìí sòun laysa al-mushabbahu kal-mushabbahi bihi nígbà tó bá sọ pé Zaydun ka Amr Zaydu ó dà gẹ́gẹ́ bí Amr gbogbo yẹn náà lọ́mọ yìí pé laysa Zaydun Amra innama huwa mithlu Zaydu kìí ṣe Amr ìṣe ni Zaydu ọkàn dàbí Amr a lè fi Amru ká fi ṣe Zaydu nítorí pé ìyàtọ̀ wà láàrin wọn. فالله عز وجل يأمر هؤلاء الكفار أن يأتوا بمثل القرآن لقد تحتم أنهم عاجزون عن الإتيان بالقرآن وإنما أمروا بالإتيان بمثله ولن يجدوا إلى ذلك سبيلا رغم ما تقرر من أن المشبه لا يكون كالمشبه به. الله عز وجل ìrora lónìí kí wọ́n mú wa kìí sùn gángan
torí pé a ti mà dájú sáká pé wọn ò lè rí irú rẹ̀ mú wá, irú rẹ̀ nǹkan tí ò lè jọ̀hún wọn ò tún lè rí mú wá. kí ló ṣẹ́kù? nítorí ṣẹ́kù ní kémi pẹ̀lú rẹ̀ àti òun kí gbogbo ọjọ́ gbà yí pé innahu laqur'anun karim, innahu laqur'anun karim, alqur'ani alápọ̀nlé ni, fahuwa kalamullah, ọ̀rọ̀ Allahu ni. torí pé gbogbo apáta wọ́n ṣe ìpèníjà fún wa ká múru rẹ̀ wá ká sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀, àwakẹ̀ àtúbẹ̀ a lè ríru rẹ̀ mú wa. wọ́n á mọ̀ pé alukur'ani yìí kọjá bẹ́ẹ̀, alukur'ani yìí kọjá bẹ́ẹ̀. ìsọwọ́sọ̀rọ̀ àwọn nǹkan tọrọ kó sínú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ rẹ̀, kò sẹ́ni tó lè múru rẹ̀ wá. eléyìí ni alukur'an. marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan. odò méjì, àwọn òkun méjì, ìṣàn wọn a máa ṣàn fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wọn, wọn a máa ṣàn kọlura wọn. baynahuma barzakhun la yabghiyan. ṣùgbọ́n ààlà ń bẹ láàrin wọn. ààlà yìí yóò máa di eléyìí lọ́wọ́, yóò tún máa dí tọ̀hún lọ́wọ́, kò ní fún wọn láyè láti lè san wọnú ara wọn. níbo la nabi Muhammad sallallahu alayhi wa sallam ló ti fẹ́ mẹ́lẹ́ yìí? anabi ti ń gbénu Sahara, anabi tí ò rí akérèmabú odò rí, eléyìí tá ń pè ní river. sọ́ni ọmọ wa sọ̀rọ̀ fún wa nípa síì, òkun kékeré níbo ń bẹ. kìí ṣe pọ̀rọ̀ nípa àpáta, kìí ṣe pọ̀rọ̀ nípa ràkúnmí, kìí ṣe pọ̀rọ̀ nípa ìpẹ́ eléyìí tí máa bẹ nínú Sahara, kìí sì ṣe pọ̀rọ̀ nípa kásọ̀rọ̀ káyọ kò mú òkun rẹ̀ irú ìtàwọn Lárúbáwá tí wọ́n bá sábà. ọ̀rọ̀ òkun lọ́nlọ́n wọ́n ti wá ń fún wa ní ìròyìn pé òkun yìí ìṣàn wọn kẹ̀gbẹ́ ara wọn, wọn a máa ṣàn kọlura wọn, ṣùgbọ́n wọn kì í wọnú ara wọn nítorí pé ààlà ó ń bẹ láàrin wọn, eléyìí tí ò ní gba òkun yìí láàyè láti ṣàn wọnú òkun yìí, tí ò tún ní gbòkun yìí láàyè láti ṣàn wọnú eléyìí. Allahu azza wa jal ó fi tòkun ṣàpèjúwe, kò túmọ̀ sí pé òkun nìkan ló máa ń ṣàn kọlura wọn. àwọn nǹkan tí máa ń ṣàn kọlura wọn wọ́n pọ̀ láyé. òkun ńlá eléyìí tí a ń pè ní ocean, òun náà a máa ṣàn kọlu òkun kékeré èyí tí a ń pè ní sea. bẹ́ẹ̀ ni akérèmọ́bù odò a máa ṣàn kọkọlu òkun kékeré, gẹ́gẹ́ bí river Mississippi tó ṣe pé ó ń kọlu ọ̀kan nínú àwọn òkun ńlá Pacific Ocean. river Mississippi àti Pacific Ocean. Allahu akbar, Allahu akbar. àwọn òkun àti odò yóò sì ní ṣàn wọnú ara wọn. ní wọn gàgá ó kójọ látara omi tó wà ń bí àti omi tó wà ń bí, àwọn wá jẹ́ adínilọ́nà fún mi láti wọnú tán. ta ló ṣe bẹ́ẹ̀? Allahu Rabbul Alamin. àwọn nǹkan tí Al-Qur'ani kó sínú ó kọjá làákàyè, ó kọjá àwọn làákàyè rondórondó tó ló wá gbé sí wa lórí. àfi kémi pẹ̀lú rẹ̀ ká gbà pípé eléyìí ọ̀rọ̀ ta ni? Allah. Allahu azza wa jal ó ṣe àwọn òfin nínú Al-Qur'an eléyìí tó ṣe pé kò ṣe yiri wò, eléyìí tó ṣe pé kò ṣe yẹ̀wò, kò sí àyè fẹ́nikẹ́ni láti pọ́n fẹ́ ṣàtúnṣe lórí ẹ̀. òfin Allah ni. Allah pa wá láṣẹ wípé
ẹnikẹ́ni tó bá fi lè jalè gígé ni ká gé lọ́wọ́ nǹkan tí ó sì jí tá a fi gé lọ́wọ́ òun náà ni rubu' dinar ìlàrin dinar tí wọn bá ti jí rubu' dinar ó ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gé ní ọwọ́ bí kápẹ́ yẹn jí 80,000 naira kí wọ́n gé lọ́wọ́ sàmì kí làákà yìí ti wá àwọn béèrè tó bá yẹ kí wọ́n ṣèèṣì gé ọwọ́ tẹ́nìkan bá ṣèèṣì gé ọ lọ́wọ́ tó yẹ pé àṣìṣe ló fi gé ọ lọ́wọ́ kọ̀ máàmá gé ọ lọ́wọ́ èló lówó àsandí tí wọ́n san fún ọwọ́ àní wọ́n san 500 dinar 500 dinar làákàyè tí kò ní sọ fún ọ pé tó bá ti jẹ́ pé 500 dinar ni wọ́n bá fi máa san àsandí fún ọwọ́ tá a ṣèṣì gé sọ wá yẹ ká gé ọwọ́ wọ̀nyún nígbà táwọn ọwọ́ yẹn bá jí nǹkan kan tó kéré sí 500 dinar bí làákàyè ó ti ṣe sọ fún ọ nù abẹ́gẹ́tì wípé ìgbà tó bá tó jí 500 dinar ńlọ yẹ kó gé ọwọ́ rẹ̀ owó tí wọ́n san fún ọwọ́ tí wọ́n gé òun náà ní 500 dinar ṣebí iye tí wọ́n máa san láti dí ọwọ́ tí wọ́n gé iná ló yẹ kọ́wọ́ jí kó tó di pé wọ́n gé ọwọ́ rárá nítòfin ṣẹ̀ríà tó mú wa òun náà ní pé tó bá ti jẹ́ rubu' dinar àbódì tó ṣe déédéé rẹ̀ nínú darahim ó jí dirhamu 10 ó ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gé ọwọ́ rẹ̀ torí rẹ̀ nígbà tẹ́nìkan tó wò wọ́n ní eléyìí ò yé wa o yadun bi 500 asjadin wudiyat ma baluha quti'at fi rubu' dinari ọwọ́ tó ṣe kéte wọn bá gé látàrí 500 dinar kí ló dé tẹ́ẹ̀tì torí pọ́ jalè ó jí rubu' dinar ìlàrin dinar tẹ́wọ̀n àǹtí torí rẹ̀ gé ọwọ́ sófin sì ṣe déédéé bọ́pọ̀lọ́ tiẹ̀ ti ṣe sọ ó ní kò ṣe déédéé ńṣe ló yẹ kẹ́ ẹ ṣe sùúrù títí tí ó fi jí 500 dinar eléyìí tó yẹ pé ni wọ́n máa fi san àsandí fún ọwọ́ tá a bá ṣèṣì gé ìgbà náà ló yẹ kẹ́ ẹ tó gé ọwọ́ rẹ̀ pọ́jálì àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà àwọn dá wọn lóhùn wọ́n ní hifdhul amanati aghlaha hifdhul amanati aghlaha wa arkhasaha tamsul khiyar. wọ́n nígbà tí ọwọ́ ti ń ṣọ́ àmánà tí ó jalè wọ́n wá ṣèèṣì gé ọjọ́ ọwọ́ tó wọ́n ọwọ́ rẹ̀ kìí sọwọ́ ọ̀daràn ọwọ́ rẹ̀ kò jalè ọjọ́ ọwọ́ tó wọ́n ìgbà tí wọ́n ṣèèṣì gé tí ọ̀daràn èló la fi san 500 dinar àmọ́ kí ló sọ di pọ́ǹtọ́ kí ló sọ dọ́pọ̀ ìjàmbá ni nígbà tó ti jọwọ́ ti ń jalè ó di ọwọ́ tó dínwó bàjẹ́ nínú làákàyè kò yẹ kán pa ju èèyàn kan lọ nítorí pé wọ́n pààyàn kan nínú làákàyè nù ẹ̀mí mélòó lẹni tí wọ́n pa ní ẹ̀mí ẹyọ kan tó wá yẹ ká ti torí ẹ̀mí ẹyọ kan ká gbẹ̀mí méjì sọ yẹ ká ti torí ẹ̀mí ẹyọ kan ká gbẹ̀mí mẹ́ta. òfin ṣẹ̀ríya ó ní tó bá jẹ́ pé ènìyàn púpọ̀ ni wọ́n di jọ lẹ̀ dí àpò pọ̀ láti gbẹ̀mí èèyàn kan gbogbo wọn lọ́jọ́ kópa ń bẹ̀
ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo wọn lápa nítorí èèyàn kan bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà sọ gbogbo ní Al-Qur'ani kó sínú jama kò sí tàbí ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe pé làákàyè kò lè múrú ẹ̀ wá ni. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا. الله أولا وياو باباين ìyàwó tí bàbá rẹ̀ fẹ́ bàbá rẹ̀ kò bá àmà ti gbé wọlé àmọ́ bàbá rẹ̀ ó ti ṣe yìgì lórí ẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ tó so yìgì lórí ẹ̀ ni bàbá kú kíyàwó tó wọlé bàbá ò kú ṣùgbọ́n bàbá ti so yìgì lórí ẹ̀ ó kú fẹ̀rẹ̀ kíyàwó wọlé ni bàbá fi ṣe mọ̀kọ́lẹ̀ ló fi ránṣẹ́ síyàwó torí gbogbo nakaha fil Qur'an fa huwa bi ma'na al-aqd ìtumọ̀ rẹ̀ ní sísọ yìgì àyàfi níbi kan níbi tó lọ́wọ́ ti sọ pé fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayrahu fa in tallaqaha. فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره ọkùnrin tó fẹ́ ìyàwó ó ti kọ̀ ọ́ lẹ̀ kíkọ̀ kínní ó tún kọ̀ ní kíkọ̀ kejì Olúwa ní dìímú pẹ̀lú dáadáa àbí kọ̀ ọ́ lẹ̀ pẹ̀lú dáadáa àmọ́ lẹ́yìn kíkọ̀ ọ́ lẹ̀ eléyìí ààyè ò sí má láti dá obìnrin yìí padà ọwọ́ tó. Olúwa ní fa in talaqaha tó bá tún lọ kọ̀ lẹ́lẹ́kẹta fala tahillu lahu min ba'du obìnrin yóò ní jẹ́ ẹ̀tọ́ fún ọmọ lẹ́yìn rẹ̀ hatta tankiha zawjan ghayrahu ó dìgbà tí obìnrin yẹn bá lọ́kọ míì tó bá lọ́kọ míì tó ló wá sọ ń bí àwọn olùmọ̀ nípa tafsir wọn ní tankiha bi ma'na al-wat' títí tọkọ mi ò fi fẹ́ tí ó fi bá lò kìí ṣe sísọ yìgì lásán ìní ọ̀sọ́ obìnrin yẹn di ẹ̀tọ́ fọ́kọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó dìgbà tí ọkọ mi tó bá bá lò tó bá sì bá lò kò gbọdọ̀ sínú pé àsọyépọ̀ wà láàrin ọkọ tuntun àtọkọ àkọ́kọ́ wíkẹ́ bá ń fẹ́ bá ń bá lò kọ́kọ́ kó lè tún dẹ̀tọ́ fún mi ẹ̀ gbádùn ni nígbà tí èsì pé ẹ̀ gbádùn èwo ni bá ń fẹ́ èwo ni bá ń kọ́ kí ni túmọ̀ bá ń fẹ́ bá ń kọ́ torí ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam ló sọ pé la'ana Allahu al-muhallila wal-muhallala lahu. obìnrin tó ti dè wọ̀ dẹ̀tọ́ àti ẹni tá a fẹ́ sọ dẹ̀tọ́ fún Allahu la'ana àwọn méjèèjì tẹ́lẹ̀ ìbá yé wa. àwa sọ yìí pé wala tankihu ma nakaha aba'ukum minan nisa àwọn ẹni táwọn bàbá yín tó ti síwájú fẹ́ láwọn ìyàwó ẹ ò gbọ́dọ̀ fẹ́ wọn kódà kọjá pé yìgì lásán bàbá rẹ so pẹ̀lú ẹ̀ bàbá rẹ ò tú lásán wò rí títí tí bàbá rẹ tó fi kú kóbìnrin yẹn ó tó wọlé tètè bàbá rẹ̀ padà kọ́lẹ̀ kó tó di pọ́ wọlé ńlọ́fà tí ò fi tú lásán wò ká tó wá pé ẹni tí bàbá rẹ̀ tó tú lásán wò rí illa ma qad salaf àfi tó ti síwájú ká tó sọ òfin yìí kalẹ̀ lẹ́yìn ìgbà tó fi yìí ti sọ kalẹ̀ ààyè ò sí ìgbàláyè ò sí fún yín láti tẹ̀síwájú. ẹ tún wọn lẹ wọn máa lọ lọ wọn ni o
torí kíni ẹni tí bàbá rẹ̀ ti síwájú fẹ́ ni. innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila. àwọn nǹkan mẹ́ta burúkú tí Olúwa fi ròyìn rẹ̀ yìí kò sí ẹ̀ṣẹ̀ míì tó Olúwa fi nǹkan mẹ́ta bẹ́ẹ̀ ròyìn rí. fahisha ìṣekúṣe ni o, wa maqtan nítorí Olúwa bínú sí ni, wa sa'a sabila ọ̀nà burúkú ni. ẹ̀yàwó zina ìgbà tó Olúwa fẹ́ ṣe zina léwọ̀ ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zina torí pé ìṣekúṣe ni ọ̀nà burúkú ni. ṣùgbọ́n ti ìyàwó bàbá ẹ̀ innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila nínú làákàyè àwọn ẹni tí wọ́n fẹ́ ìyàwó bàbá wọn àwọn sọ kékeré lọ́ọ́ takò làákàyè mẹ́ dádì fẹ́ dádì ò nídìí ẹ̀ mọ́ òun sì lọ́ọ́ fẹ́ dádì ń bẹ láyé òun náà ń bẹ láyé kí ló burú ń bẹ dádì fẹ́ dádì kú ọmọdé kékeré ni aníká ṣàánú ẹ̀ ní kí ló burú ń bẹ kí ni ò burú ń bẹ ọlọ́pọlọ dídọ̀tí. torí ẹ àwọn kẹta alukurani kó sínú ọkọ jantila kai tó lè sọ̀rọ̀ ẹ ọkọ jantila kai tó lè gbèrú ẹ kalẹ̀. wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salaf. ẹ ò gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò àfi tó ti síwájú kófin yìí ó tó sọ̀kalẹ̀ lẹ́yìn tó fi sí sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ọ̀kan ni ó kù lọ́dọ̀ yìí ẹ̀yin sọ pé kí ló burú mbẹ actually ìbejì ni wọ́n àwọn ọmọbìnrin yẹn sì jẹ́jẹ́ wípé ẹnìkan náà ni ó fi àwọn tẹnìkan náà bá ti fi àwọn yà máa gbáyé láì lọ́kọ ni ẹ̀yin wá ní kí ló burú mbẹ actually àwọn méjèèjì lẹ́jọ́ nífẹ̀ẹ́ ẹ sì fẹ́ fi àwọn méjèèjì àti pé pàápàá gan kò yẹ kéèyàn yà bèjì níbo ni wọ́n kọ́ sí òfin ṣẹ̀ríà àwọn nǹkan tó kó sínú kò sí tàbí ṣùgbọ́n ó kọjá làákàyè. ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. Olúwa Ẹlẹ́dàá ń sọ fún wa nípa àwọn nǹkan tá a máa ṣe ká tó di pa ṣe sọ̀lẹ́ nígbà tí ẹ bá gbèrò láti ṣe sọ̀lẹ́ faghsilu wujuhakum ẹ bọ́ ojú yín ẹ fọ̀ dáadáa wa aydi fún àwọn ọwọ́ yín méjèèjì títí kárí ìgbọ̀n ọwọ́ yín méjèèjì wamsahu bi ru'usikum ẹ sì fomi ẹ fi pa àwọn orí yín wa arjulakum ila al-ka'bayn ẹ fọ ẹsẹ̀ yín méjèèjì títí dé àwọn kókósẹ̀ méjèèjì ẹ fọ ẹsẹ̀ yín débẹ̀. akramakumullah èèyàn lè béèrè pé kí ló dé tó fi jẹ́ pọ̀ wọ àwọn nǹkan tá a máa fọ̀nù ká tó ṣe sọ̀lá ya Rabbana kí ló dé tá à ní fọ gbogbo ara wa àbí òye wa kí ló dé torí pé kìí ṣe ojú apá orí àtẹsẹ̀ nìkan là ń fi ṣe sọ̀lá gbogbo ara wa là ń fi ṣe sọ̀lá àti ya Rabbana kí ló dé tá à ní fọ gbogbo ara wa kó tó di pa ṣe sọ̀lá èèyàn lè béèrè bẹ́ẹ̀. gbogbo ara tó bá yẹ pé a bá fọ̀ torí pé gbogbo ara wa lágbè dúró níwájú Allah nígbà tá à ń ṣe sọ̀lẹ́ kò yẹ kẹ́ ẹ dá dúró lórí ètò ẹ dá dúró lórí ẹ̀hún àti ká yọnu ká fímú ká fẹ́ omi jáde ká fomi pa etí eléyìí tí súnà fi kún kò yẹ kó dúró lórí bẹ́ẹ̀ ó yẹ ká fọ̀ gbogbo ara wa ní. nítorí gbàtà bá dúró níwájú Allah ká dúró níwájú rẹ̀ bi taharatin kamila pẹ̀lú ìmọ̀ra tó pé so ṣùgbọ́n tó lọ́wọ́ á ní kó fọ̀nù
tó bá fi lè fọ́ débi pọ̀ ń fọ́rùn rẹ àṣejù ni ẹ o. ẹ wo bí orí ti ṣe súnmọ́ ọrùn tó tójú súnmọ́ ọrùn tó bá ń fọ́ ọrùn rẹ nínú àlùwàlá àṣejù nu torí pé àdìsí tó mú akọ̀fẹsẹ̀ rìn lẹ̀. tó bá fọ ẹsẹ̀ rẹ títí dójúgun tó ń fọ títí dókun àṣejù ni ẹ o. bí ojúgun àtòkùn ti ṣe súnmọ́ kókósẹ̀ àṣejù nu. tó bá fọ apá rẹ títí dókè apá lọ síbi téjìká wà àṣejù nu tàǹbìọ̀. torí ẹ ní ti ṣẹ̀rí àṣọ. Karamakumullah ẹ̀sọ́ wọ́n tún ní ká ẹ lọ tún àlùwàlá sí ẹ wọ́n pé ìṣó lásán ṣé ìṣó ba gbogbo ní ta ṣe nú àlùwàlá jẹ ni wọ́n sọ pé kí ló dé tí ọ̀jẹ́ tó àtìgbẹ́ nìkan ẹlòmíràn sọ fún wọn pé ìtọ̀ àtìgbẹ́ gan kí ló ní í ṣe pẹ̀lú ibi tí wọ́n ní kó fọ̀ nú àlùwàlá ṣé ibì kan nu ibi tó ń tí ọ̀ ń fọ̀ tó bá ṣàlùwàlá àbí tó ń fọwọ́ pa ṣé bẹ̀lẹ̀ gbìn ti jáde ni tí o ti tó ká pé kọ́ tábà kọ́ lọ sí sọ̀rẹ́ nígbà tó ti kó lálùwàlà tó ntí sẹ́rí àmúwa ọkọjà àlàkà yìí. Akramakumullah obìnrin ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ nǹkan oṣù wá dá ẹ̀jẹ̀ bí máa dúró wọ́n ní kó lọ wẹ̀ kó wẹ̀ gbogbo ara rẹ̀ ṣé gbogbo ara rẹ̀ ẹ̀jẹ̀ ti jáde ni mo rò pé yé wa torí ẹ̀ ntí sẹ́rí àmúwa ọkọjà àlàkà yìí. olùwàní fala taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah. ẹ ò gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí ó fi di pé ẹ̀jẹ̀ yẹn dá tẹ́jẹ̀ bá dá tí wọ́n bá wẹ̀ ìgbà náà ní kẹ́ ẹ bá wọn lò gbábi tó lò wá ti ní kẹ́ ẹ máa bá wọn lò. bẹ́ẹ̀ni kí ló ṣe tí wọ́n fi sọ pé òní jánábà kí ló á dé jánábà wọ́n á ní kó fọ gbogbo ara rẹ̀ tí o ti tó kún ní kọ tábà làákà ìrẹ sọ pé àtọ́ bá tábà that is all no that is not all o ti sìn tán ni kò sí ọgbọ́dọ̀ wẹ̀ tẹ́lẹ̀ ní ash-sharia lólu àfi sọ pé wala yazalu alladhina kafaru fi miryatin min àwọn kèfèrí wọn ò ní yé bẹ nínú iyèméjì nípa al-Qur'an wọ́n dàgán ìwọ náà nígbà míì tó pera rẹ ní mùsùlùmí tó ṣe pé ìmánì rẹ̀ ò dúró déédéé mélòó nínú tó ń gbọ́ nínú tó Al-Qur'ani ń sọ tó ṣe pé ọ̀kan nílé sọ jáde ní látàrí pé ìmánì ò jókòó lọ́kàn rẹ̀ dáadáa tó máa wò pé èyí tó ti jẹ́ tó máa ṣe èméjì ń pa rẹ̀ àmì pé ìmánì rẹ̀ ò dúró dáadáa bó làwọn kèfèrí pọ́nbélé. wala yazalu alladhina kafaru al-kuffar àwọn làwọn ẹni tó kọ̀ láti gba Allahu gbọ́ wọn àgbà gbọ́ gbogbo ntí Olúwa sọ pé wọ́n máa ṣe yìí wọ́n máa ṣe iyèméjì nípa al-Qur'an kò gbọ́dọ̀ jẹ́ ntí ó yà wá lẹ́nu nítorí pé tí wọn bá ti jẹ́ kèfèrí kí ni tó tún fẹ́ hù níwà tó fẹ́ yà wá lẹ́nu torí pé iyèméjì wọn tí wọ́n ń ṣe nípa al-Qur'an ara ń tọ́ tara ìgbàgbọ́ wọn wá ni àìṣeyèméjì tiẹ̀ nípa al-Qur'ani ara ń tọ́ tara àgbàgbọ́ tiẹ̀ wá ni kí lẹ̀ ń tún fẹ́ kí kèfèrí ó ṣe torí pé tí ó bá ṣe iyèméjì nípa rẹ̀ kò ní jẹ́ káfìrì torí táwọn náà bá gba al-Qur'ani gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe gbàgbọ́ kí ni ó mú yín máa pè wọ́n kufar wọn à ní jẹ́ kufar torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé laysa ba'da al-kufri dhanb lẹ́yìn ìgbà tí yẹn bá ti jẹ́ kèfèrí kò tún ṣẹ̀ṣẹ̀ kan má tó fẹ́ ṣẹ̀ tí ó máa jẹ́ bàbàrà lójú wa wọn gbàgbọ́ náà ní tẹ́lẹ̀ ni wọ́n ṣe jẹ́ kufar wọ́n ṣe iyèméjì nípa al-Qur'an ni wọ́n ṣe jẹ́ kufar torí àwa káwa jẹ́ mùsùlùmí àwa ò ṣe iyèméjì nípa al-Qur'an annahu kalamullah kí ọ̀rọ̀ Allahu lal-Qur'an min alifihi ila ya'ihi látòrí alifu al-Qur'an tó fi dórí yáwó rẹ̀ láti suratul Fatiha títí dé suratul Nas àwọn òṣèyẹ méjì nípa pé gbogbo rẹ̀ ọ̀rọ̀ Allahu ni kò sí nínú al-Qur'ani gbólóhùn ẹyọkan tàbí àràfi ẹyọkan eléyìí tí ì sọ̀rọ̀ Allah
tọ́wájọ́rọ̀ malaika jibrila abọ́rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kalla gbogbo ntọ́ wa nu al-Qur'an kalamullah ọ̀rọ̀ allah ni awo seye méjì nípa rẹ̀ malaika jibril alayhi salam kò fi arafi kan kò fi kún al-Qur'an rí gbogbo ọ̀rọ̀ tó Olúwa sọ gẹ́gẹ́ bó ti ṣe sọ gẹ́lẹ́ ló fi jíṣẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. sa'ala sa'ilun bi'adhabin waqi'. bí Allah ṣe sọ nǹkan rẹ̀ nù. sa'ala sa'ilun olùbéèrè kan ṣe béèrè bi'adhabin waqi' nípa àyà kan tí ó ṣẹlẹ̀. màlẹ́kà ó sọ pé bi'adhabin 'adhimin waqi' torí pé màlẹ́kà ìfín kankan kún al-Qur'an Olúwa wa ní bi'adhabin waqi' nípa ìyà kan kódà a máa kọ́ ọ̀rọ̀ ni látọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá wa bi'adhabin waqi'in ó ní agbára kọjá kó sọ pé bi'adhabin 'adhimin waqi'in abadan kọjọra wọn torí pé ńgbà tó wà ní nakira ghayri mawsufa ó ní agbára kọjá nakiratun mawsufa bi'adhabin nípa ìyà kan tó ké la ya'lamu kayfiyatahu illa Allah. Màláíkà ntòlúwa ni kò sọ ní ọ̀sọ̀ bí Allah ṣe kà fún lọ́nà kàfá nàbì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dọ́dọ̀ ànàbì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Allah ṣe sọ fún lọ́nà ṣe kíni lọ́sọ̀kalẹ̀. ànàbì òfin kankan kún. ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه فما منكم من أحد عنه حاجزين كساني كان ينتو لقباله تابا في أجي النبي صلى الله عليه وسلم تابا في كاكون رواني tẹ́lẹ̀ báyìí wa la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid bẹ́ẹ̀ la al-Qur'ani rí jama kò sí nǹkankan tó jọrọ anabi níbẹ̀ kò sí nǹkankan tó jọrọ malaika níbẹ̀ káwọ́ ṣe iyèméjì nípa al-Qur'ani tó bá yẹ pé Allah bá gbé wa dìde lọ́jọ́ gbẹ̀ndàl qiyam fún wa bó ti ṣe jẹ́ kó al-Qur'ani nìkan lọ́sẹ̀kù bí Allah ti ṣe sọ̀kalẹ̀ gbogbo àwọn ìwé yòókù wọn ti tọwọ́ bọ̀ wọ́n ti yí wọn padà nítorí kéré jù tí ó fi hàn ọ́ pé bẹ́ẹ̀ ni wọn náà ní pé àárí ògidì ètò Olúwa sọ̀kalẹ̀ àwọn àtọwọ́dá ló kù àwọn tí wọ́n pè ní àlàyé ìtumọ̀ rẹ̀ ló wà lọ́wọ́ wọn torí pé Olúwa sọ̀wé kankan kalẹ̀ ní English French Yoruba Hausa Igbo kò sì sọ̀wé kankan kalẹ̀ ní Arabic yàtọ̀ sí al-Qur'an torí de eléyìí ó fi hàn wá pé al-Qur'an nìkan ló ṣẹ́kù gẹ́gẹ́ bí Olúwa ti ṣe sọ kalẹ̀ inna nahnu nazzalna dhikra wa inna lahu لحافظون ولا يزال الذين nínú ṣẹ̀ríà min alfaz al-umum nínú àwọn gbólóhùn tó tọ́ka sí pé ọ̀kárí ni nítorí pé alfazun mubahama àwọn gbólóhùn tó yẹ pé ìtumọ̀ rẹ̀ ọ̀kárí gbogbo nǹkan ni kò dá lórí nǹkan kan pàtó torí alladhina kafaru
àwọn ẹni tá ń ṣe kèfèrí gbogbo wọn oríṣi yòówù ìṣe kèfèrí wọn bá lè jẹ gbogbo wọn ni wọn máa ṣe iyèméjì nípa al-Qur'an àwa la mọ̀ ní kalamullah àwọn ò mọ̀ ní kalamullah àwa la mọ̀ ní nǹkan t'Olúwa ń sọ àwọn ò mọ̀ ní t'Olúwa ń sọ nítorí pé tí wọn bá mọ̀ ní kalamullah wọn ò ní ṣe iyèméjì nípa rẹ̀ tí wọn bá mọ̀ ní t'Olúwa ń sọ wọn ò bá mọ̀ pé kìí sọ̀rọ̀ ẹlòmíì yàtọ̀ sí kalamullah fi miryatin min ay fi shakkin min wọn ò ní yẹ ṣe iyèméjì nípa al-Qur'an hatta ta'tiyahumus sa'atu baghta ó rí i pé wọ́n ń ṣe iyèméjì nípa al-Qur'an wọn náà ni wọ́n máa wà títí tí ìgbéǹde al-qiyama tí ó fi dé wá bá wọn lójijì títí tí ìgbéǹde al-qiyama yóò fi wá dé bá wọn lójijì ìyẹn ni káwọn kèfèrí wọ́n máa ṣe iyèméjì nípa al-Qur'an wọn ò ní yé ṣe iyèméjì nípa rẹ̀ títí tó ní kálukú wọn tí ó fi máa kú àwọn ẹni tó kù ó rí i pé wọ́n ṣe iyèméjì nípa rẹ̀ ni títí àwọn ẹni tí ó bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama nínú àwọn kèfèrí wọ́n máa ṣe iyèméjì nípa rẹ̀ ni torí ẹni tá a bá yọ àyọkà nínú al-Qur'an sétí kèfèrí tó bá gbọ́ torí pé lè kọjá téèyàn lè sọ àṣetánì ó tún wá ba pé má gba àwọn gbọ́járe níbo ni Allah ti sọ̀rọ̀ kan kò sí nǹkan kan tó sọ tí ń jẹ́ al-Qur'an lónà bá máa ṣe méjì nípa rẹ̀ lónà bá sọ pé tó bá tiẹ̀ fẹ́ sọ al-Qur'an náà kalẹ̀ tó lóun fẹ́ sọ kalẹ̀ fún gbogbo àgbáńlá yìí ṣebí a language of the universe ńlọ yẹ kó lò èdè gbogbo àgbáńlá yìí èwo wá lédè gbogbo àgbáńlá yìí bàbá alágbárí ṣé Yorùbá ni tàbí èdè àwọn Ìgbò tó sọ pé èdè gbogbo àgbáńlá yìí èdè tó bá wù Allah ló lè fi sọ ìwé rẹ̀ kalẹ̀ ìwọ kọ́ ló kọ ó wù lọ́sọ̀ tírà gbogbo ànábì kalẹ̀ lédè rẹ̀ ó sì wù ọsọ tírà tà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ kalẹ̀ fún lédè rẹ̀ tí ṣèdè Lárúbáwá ó wá ní kí ìwé yìí kó máa jẹ́ tírà fún gbogbo àgbáńlá ayé gbogbo àgbáńlá ayé kìí ṣe gbogbo wọn Lárúbáwá ẹni wọ́n bá fẹ́ gbọ́ àgbọ́yé nítorí wàá sọ kalẹ̀ nínú tírà tó sọ kalẹ̀ fún gbogbo àgbáńlá ayé kó lọ kéde Lárúbáwá kò tí bá lọ tọ́ngbà tí kìí sì ṣe gbogbo wa náà la lọ kéde Lárúbáwá àwọn ẹni tó kọ́ tí wọ́n mọ̀ àwọn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó yé wọn káwọn máa ṣàlàyé nítorí wàá sọ náà al-Qur'an fẹ́ni tí ò yé àyà yìí fi hàn wá o ọ̀kan nínú àwọn kèfèrí òun náà ni pé wọ́n máa ṣe iyèméjì nípa nǹkan tí iyèméjì ọ̀tọ̀ sí ìyẹn al-Qur'an tó lù wá sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àyà yìí sì tún fi ń yé wa wípé ẹnikẹ́ni tó bá ti lè ṣe iyèméjì nípa al-Qur'an yóò ṣe iyèméjì nípa Sunnah gbogbo ẹni tí bá ti ṣe iyèméjì nípa al-Qur'an yóò ṣe iyèméjì nípa Sunnah torí pé Sunnah ó wà láti wá ṣàlàyé al-Qur'an bọ́fẹ́ kọjá ipò náà máa mú àwọn àdájọ́ tuntun wá tó bá ti wá ṣe iyèméjì nípa al-Qur'an ó dájú pé ó padà ṣe iyèméjì nípa as-Sunnah àyà yìí tún fi hàn wá wípé gbogbo ẹni tí ò bá ti jẹ́ mùsùlùmí tó kọ̀ láti ṣe Islam tó ṣe pé nǹkan míì ní í ṣe àwọn náà máa ń pè ní kuffar alladhina kafaru àwọn ẹni tí ò gbàgbọ́ àwọn ẹni tí ò ṣe Islam àwọn làá máa ń pè ní alladhina kafaru àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí torí ẹ̀ orúkọ tó lù wá pè wọ́n yìí òun náà lórúkọ fún wọn lópin ìgbà tí wọ́n bá ti ṣe Islam ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ó lè fi kálukú pé tí ó lè pe kálukú lórúkọ eléyìí tó lù wá fi pè é kọ́ wá rí kèfèrí ẹni tí ó gba Islam tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam kọ́ wá sọ pé wọ́n ń ṣe iyèméjì nípa ìjẹ́ kèfèrí wọn ẹnu tiẹ̀ ò sì gbà láti pè wọ́n kèfèrí eléyìí ó lè kó bá Islam rẹ tí wọ́n gan alára ó di kèfèrí. tó sì máa kèfèrí yìí ẹni tó ṣe tó fi jẹ́ kèfèrí
tọ́mọ̀ pé irú rẹ̀ máa sọ̀yàn di kèfèrí tó wá kùnà láti pè ní kèfèrí òun náà ó di kèfèrí kí Allah ṣàánú wa. ẹ̀sìn mọ̀ pọ́pọ̀ nínú àṣà àti sí àtọ̀rọ̀ Yorùbá ipò òun sọ̀tún sòsì bà méjèèjì jẹ́ ni yọ́ọ́ mọ nǹkan lódodo bó ti ṣe jẹ́ o àmọ́ kò ní láyà láti pè lórúkọ tí ń jẹ́ yọ́ọ́ máa pè lórúkọ tí èsè tiẹ̀ nítorí pé ń wá ọ̀nà àbáyọ ọ̀nà àbálọ torí ẹ̀ ní Yorùbá ṣe máa sọ pé káwọn kúkú pe wèrè ní ọkọ ìyàwó káwọn lè bá rí ọ̀nà lọ torí pé wọ́n mú òdodo lódodo àmọ́ wọn ní sọ so àyà yìí fi hàn wá àwọn ẹni tí ò bá ti gba Islam àwọn ẹni tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam kèfèrí ni wọ́n ń pè wọ́n kèfèrí tí wọ́n sì pè wọ́n á bú wọn o bí wọ́n ti ṣe jẹ́gẹ́lẹ́ iná ni wọ́n pè wọ́n àbùrọ̀mọ́ á parọ́ fún yàn tẹ̀yàn jẹ́ àbùrọ̀mọ́ á pè yàn lórúkọ téèyàn jẹ́ àbùrọ̀mọ́ á pọ̀bọ́ léèyàn àkọ́dá o ìwà rẹ̀ ọ̀dá o gbàtọ̀ bá rọ́bọ̀ lọ́bọ̀ tó ń pè léèyàn eléyìí ọ̀dá kèfèrí ni kèfèrí ń jẹ́ kèfèrí bá sì ti mara rẹ̀ ń kèfèrí ipò kọ̀ ọ̀hún láìgbàgbọ́ ọ̀gbà Allahu gbọ́ ambọ̀sibọ́sì ń tọ́tẹ̀lé gbàgbọ́ yìí yọ bẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá ti mara rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe pé òun yóò jẹ́ ó lè mójútọ́rọ̀ ara rẹ̀ yóò jẹ́ kó lè máa sánà àti fi ìjẹ́ kèfèrí sílẹ̀ kó náà di mùsùlùmí yìí ṣe pé ká máa wá tán dànù ká máa pè ní tí ọ̀jẹ́ ká má jẹ́ kó múra kó sara gírí kó sara kósá kó nà kó di mùsùlùmí kó tó di kó fayé lẹ̀ kèfèrí ni ọ́ nígbà tó o bá ti ṣe Islam. àyà yìí sì fi hàn wá wípé gbẹ̀ndàlùkìyàmọ̀ tẹ́rí yẹn kò sẹ́ni tó máa tí ń bọ̀ kò sí ẹni tó mọ kàlẹ́ndà déètì tí ó dé Olúwa Ẹlẹ́dàá nìkan ló mọ̀ màláìkà tó súnmọ́ Allah kò mọ̀ ìránṣẹ́ tá a rán níṣẹ́ kò mọ̀ yas'aluka an-nasu 'ani as-sa'ah qul innama 'ilmuha 'inda Allah wa ma yudrika la'alla as-sa'ata takunu qariba wọ́n máa bi ọ́ léèrè nípa àgbáwo nígbẹ́ndé alqiyama ń bọ̀ qul innama 'ilmuha 'inda Allah sọ fún wa pé ìmọ̀ àgbáwo ní ń bọ̀ kò sí lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ Allah wa ma yudrika la'alla as-sa'ata takunu qariba tani ó sọ fún ọ bóyá jọ́ gbẹ́ndé alqiyama ti súnmọ́ yas'alunaka 'ani as-sa'ati ayyana mursaha fima anta min dhikraha ila rabbika muntahaha innama anta mundhiru man yakhshaha Olúwa nìkan ló mọ̀gbà tí ń bọ̀ àmọ̀gbà tí ń bọ̀ òjijì ní gbẹ̀ndàl kìyàmù òde sẹ́mi pé àwọn àmì ńláńlá ó ti síwájú ẹ̀ ṣùgbọ́n ọjọ́ gangan òjijì ni ó dé ọjọ́ tó ṣe pé ìmánì kan kò sí tí ó ṣẹnìkan láǹfààní má èyí tí ó ti kùnà láti ṣe láǹfààní tẹ́lẹ̀ kó tó di pọ́jọ́ yìí dé ẹni ó bá ti ṣàǹfààní lára àgbàgbọ́ òdodo rẹ̀ ṣáájú kíjọ́ gbẹ̀ndé alùkìyàmù tó dé ìgbàgbọ́ ọjọ́ gbẹ̀ndé kò ní wúlò fún ọ. la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra àbí la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawba. ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها هجرة ونتا تتتوبوا في تا ìtúbọ̀ ní tán títí tí ó fi dijọ́ tó ràn ọ́ yọ láti buwọ́ rẹ̀ tẹ́lẹ̀ ìbàjẹ́ bá òjijì níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù òde o wọn ò ní yé ṣeyèméjì nípa Al-Qur'ani títí tí ìgbẹ̀ǹde tí ó fi dé wá bá wọn lójijì àyà yìí tún kọ́ wa wípé tí àwa bá ń ṣeyèméjì nípa ń tọ́jú òdodo ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ iyèméjì wa kò lè tu tẹ̀tẹ̀ lára òdodo pé kó dodo ọmọ jẹ́ òdodo má iyèméjì wa kò lè mú kí òdodo kó di òtúbá ń tẹ́ ìtọ́jà rẹ̀ ọ̀tá má
nítorí pé ẹ̀yin bá ń ṣe iyèméjì nípa rẹ̀ ẹ̀yin ni ẹ máa ṣe iyèméjì ńsọ orí ara yín nìkan lẹ́ẹ̀ lè ṣe ẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ lè fi gbé òdodo ṣe. tẹ́lẹ̀ ìbá yé wa ajá yìí pé tí wọ́n bá wà lórí òdodo tó ṣe pé àwọn ọ̀tá rẹ̀ wọ́n wá ń dìtẹ̀ sí ọ wọ́n lè dí àpòpọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ń wá ọ̀nà láti bà tiẹ̀ jẹ́ ọ̀tẹ̀ wọn ìdí àpò wọn tí wọ́n ń lẹ̀ pọ̀ èròǹgbà wọn láti bà tiẹ̀ jẹ́ kò ní kí òdodo rẹ̀ tó ń sọ kó dirọ́ létí ẹni tí máa ń gbọ́ kò ní kí ìmálẹ̀ tí ń jáde nínú ọ̀rọ̀ rẹ̀ kó wọ́ọ̀kùn nítorí ẹnu rúnrún àwọn ẹni tí àwọn ń dìtẹ̀ mọ́ àwọn ẹni tó fẹ́ káwọn èèyàn máa ṣe iyèméjì ń pa tiẹ̀ ó rí i pé orí ara wọn ni wọ́n padà ṣe bẹ́ẹ̀ lòdodo rí jàmá iyèméjì nípa ntọ́jú òdodo kò ní kí òdodo yí padà kó dirọ́ kódà gan iyèméjì tí yín tẹ̀yìn ṣeun àtọ̀rọ̀ tẹ̀ ń sọ nípa iyèméjì tẹ̀ ní sódodo ìpolówó ọjà ní fòdodo ìpolówó ọjà ní fòdodo táwọn èèyàn kan tó bá wà láyé tá ń dìtẹ̀ mọ́ táwọn èèyàn kan wà láyé tó ẹ pé ìdàgbàsókè rẹ̀ ó ń jẹ́ ìbànújẹ́ fún wa ọ̀rọ̀ rẹ̀ ó ń di eérú gbóná tó fún wọn lọ́rùn tí wọn ò jẹ́ wọn rí mú mi wọ́n wá tìtorí eléyìí wọ́n ń pariwo rẹ̀ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láìdá wọ́n ń ṣèpàdé ọ̀tẹ̀ lórí rẹ̀ rìkísídà wọ́n pọ̀ wọ́n ṣọ̀kan wọ́n dọ̀rẹ́ àdàmàdì ọ̀rẹ́ àjòjì ó rí i pé àwọn gan-an lolú ó tún lò láti tún gbógo ògo rẹ̀ yọ sí. idha ma arada Allahu nashra fadilatin tuwiyat qayyada laha lisana hasud. tolúwa bá fẹ́ tán ọlá kan àjùlọ kan eléyìí tó ṣe pa awéléwé aparoborobo àwọn èèyàn orí wọn ọ̀ma Allah yóò gbé ahọ́n àwọn onílara kalẹ̀ àwọn ní ọmọ polongo fún àwọn ní ó tún jẹ́ kọjá rẹ̀ ọ̀tá ìdáwọ̀ ọ̀fẹ́ àwọn kan ní ó ṣiṣẹ́ tí ó fi wá búyàrí tí ó búrẹ́kẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀ kí ṣe gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ tí ń bú ọ ló yẹ kó máa pọ̀ gbọ́ kì í ṣe gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ tí ń bọ̀ jẹ́ ló yẹ kó máa fèsì fún torí pé ńgbà mi wọ́n ń polówó ọjà fún ọ ni àwọn ọmọ pé táwọn ń sẹnu wọn ò bá ti dákẹ́ tipẹ́ so ṣùgbọ́n torí pé ńgbà tí wọ́n ń bú ọ gbà tá ń bọ̀ ọ jẹun àwọn èèyàn kan wà táwọn ọmọ rí àwọn èèyàn kan wà tó ṣe pé wọn ì gbọ́rọ̀ rẹ tó yẹ pé tó bá tiẹ̀ rí ọ̀rọ̀ rẹ nbìkan wọ́n mọ̀ pé kí ló fẹ́ sọ kí ni ń wí kí ni ń sọ so ṣùgbọ́n ńgbà táwọn ń lara yẹn táwọn bá bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ ó tún wí báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí ó tún wí báyìí gbogbo kí ni tiẹ̀ ń sọ ẹjẹ́ àgbọ̀ àbí òye wa ibi táwọn bá ti wá ń gbọ́ tẹ́ ń yí rẹ ká ṣé tí ń sọ ni tó ń bu àjẹpọ̀ àwọn àna ọ̀rọ̀ rẹ̀ láàmú gbọ́. Allahu akbar idha ma arada Allahu nashra fadilatin tawiyat qayyada laha lisana hasudi tolu aba fẹ́ tàn àjùlọ kankan àjùlọ yín wọ́n wé léwé wọ́n parọ́ bóróbóróbó àwọn èèyàn má Allah ó mú ọkàn àwọn onílara àwọn ahọ́n wọn ó lò tí wọ́n fi tàn ká torí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ni wípé ẹ̀gàn kò pé kó yan ọmọ dùn iyèméjì táyìn ń ṣe nípa Al-Qur'an sọ̀rọ̀ Allah ni àbí sọ̀rọ̀ Allah iyèméjì tá ń ṣe nípa ọ̀rọ̀ tó wá nínú ẹ̀ sódodo ni àbí èso òdodo kò mú alukurani kúrò nídìí jíjẹ́ òdodo òdodo náà ni kò sí iyèméjì nípa àpò òdodo ni eléyìí orí ara yín lẹ́kàn sí ẹ ṣèrà yín léṣe kalẹ̀ yánnayànna
Al-Qur'ani kò ní yé jẹ́ òdodo ẹ̀yin là ń ṣe iyèméjì nípa rẹ̀ wọn ò ní yé ṣe iyèméjì nípa rẹ̀ títí tí gbẹ̀ndàlùkìyàmù ó fi wá bá wọn lójijì. aw ya'tiyahum 'adhabu yawmin 'aqim àbí títí tí ìyà ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù ó fi dé wá bá wọn. wọ́n pè ní yawmun 'aqim nítorí pé ọjọ́ ni tí ọjọ́ san lásán tí ò sóru fún ọjọ́ lásán ni tí ò sóru fún. wọn ò ní yé ṣe iyèméjì nípa Al-Qur'an títí gbẹ̀ndàlùkìyàmù ó fi dé wá bá wọn àbí ìyà ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù tí ó fi dé wá bá wọn. ọjọ́ tó jẹ́ pé ọ̀sán ni tí ò lóru nínú. eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn ẹni tẹ́ rí tó ṣe pé wọ́n ń pè wọ́n lọ sídìí òdodo wọ́n takìtì papọ̀ wọ́n takú wọn lé wọn láwọn ò ní gbọ́. ẹ̀rù ń bà wá fún wa kọ́mọ́ lọ jẹ́ pé àkọọ́lẹ̀ wọn jìyà inú ìyà ni wọ́n ṣègbé ni wọ́n máa bẹ láéláé kọ́mọ́ jẹ́ pé ló ti wà fún wa tí wọ́n fi ń kọtí ikún sí òdodo tí wọ́n fi ń gbọ́ òdodo lágbọ́gbọ́n tí wọ́n fi ń ṣèṣe pé òdodo tẹ́ ń sọ kọjá má wọn àwọn kọ́lẹ̀ ń bá wí ẹ pọ̀ sókè rajà kìí ṣe tàwọn lòdodo tẹ́ ń sọ ń pa rẹ̀. ẹ̀rù ń bà wá kọ́mẹ́jẹ pákọ́ lẹ́pẹ́ jìyà iná lọ́wọ́ àfún yín. ó tójọ́ mẹ́ta kọ́dọ̀ ọdún ti pọ̀ tí wọ́n ti ń pè ọ́ sẹ́sìn Islam wọ́n ní kó gba Islam kó lè bá a là wọ́n ti ń pàkíyèsí rẹ wípé Islam lọ́nà ọ̀la Islam lọ́nà àti ìsẹ̀mí eléyìí tó jẹ́ ìsẹ̀mí òdodo Islam lọ́nà àti là wọ àlìjánà tó ṣe pé ilé ìdẹ̀ra ni tí wọn kì í jìyà nínú rẹ̀ tí ìyà kì í tún tọ́ sí yàn mọ́ lẹ́yìn rẹ̀ láéláé. nǹkan kan nínú àkíyèsí wa kọ́ ló mú ọmọ gbà bí ìbá ṣe pé àkọọ́lẹ̀ pọ̀ jìyà ó ti síwájú fún ọ àkọọ́lẹ̀ pẹ́ ni ìyà ni ọ́ òun lọ gba wájú kò jẹ́ kó gbọ́ ní gbígbọ́ tẹni tí ó gbà kò jẹ́ kó kọtí sí ní kíkọtí sí tẹni tó fẹ́ ṣàǹfààní etí ikún lọ kọ́ sí. tí kú bá lọ dé lójijì tó bá fi mú ọ lọ yóò yọ gẹ́gẹ́ bó ṣe yá wọn tó ti síwájú rẹ̀ táwọn ti kú sórí ìṣekèfèrí. níjọ́ tí ìyà bá dé ìyà ńlá lọ́jọ́ ńlá ọjọ́ gbẹ̀ndàl kìyàmà kò lọ́ wá fẹ́ ké lọ àwọn tani àti tani ni wọn bá gbọ́ ọ lẹ̀ lọ́jọ́ tá à ń wí kò sẹ́ni tí ó gbọ́ ọ lẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàmà kò sẹ́ni tí ó gbọ́ ẹnìkan lẹ̀. الملك يومئذ لله ìjọba àkóso gbogbo ìjọba gbogbo àkóso tí Allahu nìkan ni kò sí fẹ́lòmíì. lọ́jọ́ wo lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama kò sí ẹnìkan tí ó tún jẹ́ pé yóò máa wò pé òun ló ń ṣàkóso òun wà in control kò sí olúwa rẹ̀ tí ó sọ pé àwọn làwọn ń darí ọjọ́ yìí ọwọ́ àwọn iná ní sísàkóso ọjọ́ yìí wà. Allahu azza wa jal onìkan náà ni ó ní àkóso lọ́jọ́ gbẹ̀ndẹ̀ qiyama kò ní sí àwọn tó ṣe ìjọba láyé wọn ò ní sí nípò má ipò wọn ti tán nílé ayé. àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ àtàwọn aláṣẹ wà àtàwọn aláàbọ̀ àṣẹ gbogbo wọn àṣẹ wọn ti tán láti ilé ayé. àwọn tó yẹ pé nílé ayé àṣẹ tiwọn lọ́wọ́ àwọn wájú wọn ò ní sí nípò ẹni tí wọ́n pàṣẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà àtàwọn aláṣẹ onípele kejì onípele kẹta àtàwọn ẹni tó yẹ pé àṣẹ tiwọn àjẹkúrẹ́ díẹ̀ àṣẹ ni kò ní sí àṣẹ lọ́dọ̀ ẹnìkan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà
al-mulku yawma'idhin lillah. Ìjọba gbogbo ìjọba, àkóso gbogbo àkóso lọ́jọ́ gbẹ̀ndàl qiyama tí Allahu ní. Olúwa tó sọ nínú àyà mi, limanil mulkul yawm, talẹ́ni tó ní ìjọba lónìí. Lillahil wahidil qahhar. Allah tún dáhùn ìbéèrè yìí fúnra rẹ̀ wípé ìjọba tí Allahu ní, ọba ọ̀kan ṣoṣo, ọba tó borí. Olúwa tún sọ wípé al-mulku yawma'idhin lillah. Àní ìjọba lọ́jọ́ gbẹ̀ndàl qiyamah tí Allahu ní. Yahkumu baynahum. Allah ó ṣe ìdájọ́ láàrin wọn. Allah yóò ṣe ìdájọ́ láàrin wọn. Òun náà ni Maliki yawmiddin, olùkápá lórí ọjọ́ ẹ̀san. Olúwa ní al-mulku yawma'idhin al-haqqu lir-rahman. Ìjọba àkóso lọ́jọ́ yìí ní ìjọba òdodo, àkóso òdodo tí ọba àjọkẹ́ ayé ni, aládìpẹ̀lú ẹ̀san. Wa kana yawman 'ala al-kafirina 'asira. Ọjọ́ tí ó lé ní lórí àwọn kèfèrí, ọjọ́ tí ó lé ní lórí àwọn kèfèrí. Ọjọ́ tí káfíìrì ó sọ pé ya laytani kuntu turaba. Kí ló ṣe tèmi náà kúkú jẹ́ pẹ̀ lónìí. Olúwa Ẹlẹ́dàá wa ńlọ́nìjọba lọ́jọ́ gbẹ̀ndàl qiyama. Ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ, ìwọ àtàwọn alábàáṣe rẹ, ìwọ àtàwọn ẹni tẹ́ǹjọ́ ń lẹ̀dí àpò pọ̀ lórí irọ́, àti wọ àtàwọn tẹ́ǹjọ́ ń tanra yín dànù. Kọ́lọ̀ yí ọ kó tó dijọ́ gbẹ̀ndàl qiyama. Kò sí nǹkan kan tí dèrò ẹnìkan nu yóò rí ṣe fún Dáúdù èkejì rẹ̀. Kò sí. Torí pé al-mulku yawma'idhin lillah. Ìjọba gbogbo àkóso lọ́jọ́ gbẹ̀ndàl qiyama lillah. Ìwọ sì gba Allah gbọ́ tí ẹ bá bọ́. Ó tẹ̀lé ti Allah tí ẹ bọ́. Ọkọ̀ iṣẹ́ tó fi ránṣẹ́ gbọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ bọ́ ọwọ́ gà ó. Yahkumu baynahum. Allah ṣe ìdájọ́ láàrin wa o. O lè lágbára ju ẹnìkan lọ láyé, o lè lọ́lá jù lọ, o lè ṣàngùn jù lọ. Kó tàtàrà agbára rẹ, ọlá rẹ, ìṣàngùn rẹ, kó fọwọ́ ọlá gbá lójú, kó yàn jẹ, kó tẹ̀mẹ́rẹ̀, kó máa sọ ike kó lọ bá ẹnikẹ́ni tó bá fẹ́ kí wọ́n jọ wá bọ́ tó bá tún níjọ jẹ gbogbo wọn yà. Ó ní lè ṣe bẹ́ẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama. Al-mulku yawma'idhin lillah. Sí ọ̀rẹ́ tó di àga àjọba mú bí ìgbà tó ṣe pé ó ní fi ilẹ̀ mọ́ láéláé, ó ti gbàgbé pé àga bábà ó náà làga àjọba. Èwo làga bábà? Gbogbo èèyàn ló lè jókòó ńbẹ̀. Ẹnìkan ló dìde kó ńbẹ̀ tó fi dọ́wọ́ tiẹ̀. Kò bá jẹ́ bàbá rẹ̀, tí bàbá rẹ̀ ó bá kú, ṣé wọ́n pọ̀ fẹ́ jọba? Tẹ́ni tó wà ń kó tẹ́lẹ̀ ó bá kú ńbẹ̀, ṣé wọ́n dẹni tí ń ṣèjọba? Àmọ́ lọ́jọ́ gbẹ̀ndàl qiyama, al-mulku yawma'idhin lillah. Ìjọba gbogbo ìjọba, àkóso gbogbo àkóso lọ́jọ́ gbẹ̀ndàl qiyama tí Allahu ní. Yahkumu baynahum. Òní ó ṣe ìdájọ́ láàrin wa. Ìdùnnú ńlá láyà yìí jẹ́ o fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. Ìdùnnú ńlá láyà yìí jẹ́ fún gbogbo ẹni tí wọ́n ti rẹ́jẹ rí, gbogbo ẹni tí wọ́n ti yàn jẹ rí, gbogbo ẹni tí wọ́n ti fọwọ́ ọlá gbá lójú, gbogbo ẹni tí wọ́n ti gba ẹ̀tọ́ rẹ̀ lọ́nà àìtọ́. Ìdùnnú ńlá láyà yìí jẹ́ pé ó padà gbẹ̀tọ́ rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndàl qiyama lọ́dọ̀ gbogbo ẹni tó yàn ọ́ jẹ. Ìbànújẹ́ ńlá láyà yìí jẹ́
fáwọn onírẹ̀jẹ àwọn oníyànjẹ àwọn ẹni tó ti fọwọ́ ọlágbọ́mọlàkejì lójú àwọn ẹni tí ò ronú pọ́jọ́ kan ń bọ̀ tí a tún wá padà ṣèṣirò fún wa lórí gbogbo ntọ́gbélé ayé ṣe tá a san ẹni tó ṣe dáadáa lẹ́san dáadáa tá a san láìdá lẹ́san àìdá rẹ̀ ìbànújẹ́ ni fáwọn. torí ẹ lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà àwọn kẹfìrí wọn mọ̀ sọ pé kí lọ́jọ́ òní kí ló dé tí wọ́n gbé wa dìde. ma ba'athana min marqadina kí ló gbé wa dìde láti inú sàárè wa sàṣọpọ̀ afẹ́ dìde ni. Allah sọpọ̀ fẹ́ sùn tẹ́lẹ̀ náà tí wọ́n lọ sọpọ̀ fẹ́ kú ìwọ kọ́ lọ sọpọ̀ fẹ́ kú àtúnbà dọ́ dára rẹ òní kú náà ọmọ abẹ láéláé ni ó ti gbó kùjọkùjọ ó ti dìdàkudà ó ní ẹsẹ àjẹ àmọ abẹ bẹ́ẹ̀ so ìwọ kọ́ ló finú fẹ́ dọ̀ kù ṣé wọ́n lọ́wọ́ agbèrè rẹ dìde ọjọ́ tá a bá gbé ọ dìde á gbé ọ dìde náà ni ó tó bẹ́ẹ̀ tó dilẹ̀ mú ó gbé ní dìde abó ti dìde Olúwa Ẹlẹ́dàá ó ṣe ìdájọ́ láàrin wa o ẹ̀yin onírẹ̀jẹ ẹ̀yin oníyànjẹ inú kẹtùbá kẹsóríire kẹdẹtọ àwọn ẹlẹ́tọ̀ padà fún wa gbogbo ètò àfi rẹ́ wọn jẹ gbogbo ètò àfi yàn wọn jẹ gbogbo ètò àfi fọwọ́ lágbá wọn lójú ẹ tètè dá padà lónìí kó tó dọ̀la wàyí ńlá tó bá di lọ́la ọ̀la lè pẹ́. tètè túbá ọjọ́ ń lọ ìtúbà rẹ wọn náà ní kó dẹ́tọ̀ padà fẹ́ lẹ́tọ̀ kó tó dijọ́ tó lu ó ṣèdájọ́ láàrin wa. فالذين آمنوا وعملوا الصالحات àwọn yòókù pín sí méjì lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmù àwọn tó ṣe dáadáa tó gbàgbọ́ lódodo tó tún wá ṣiṣẹ́ rí fi jannati na'im àwọn máa bẹ nínú àlùjánnà ilé ìkẹ́ tó ṣe pé kì í tán ay an-na'imul muqim ìkẹ́ tí kì í tán nítorí pé àlùjánnà kì bá ti jẹ́ lè kẹ́ o kì bá ti jẹ́ lè gbádùn tó bá ṣe wípé ìkẹ́ rẹ̀ ó tán tó bá ṣe pé ìkẹ́ rẹ̀ yọ padà pòórá lọ́jọ́ kan kò ní jẹ́ lè kẹ́ àmọ́ ìgbà tó yẹ pé ìkẹ́ rẹ̀ ó máa bẹ lọ ní láíláí gbére kése ló ṣe jẹ́ lè kẹ́ wọn náà wò bí lẹ́yìn ṣe máa ń dùn tí máa dá nígbà tí dáàdi rẹ̀ tán bá rówó ra ń jẹ́ lé nígbà tí dáàdi rẹ̀ tí wọ́n ra nǹkan oríṣiríṣi èyí tẹ́nu máa jẹ tí wọ́n rà wálé wò bínú àwọn mọ́mì rẹ̀ ó ṣe máa dùn wò bẹ́yìn ó ṣe máa yọ ṣẹ̀ṣẹ̀ tó bá di pé nǹkan tán ẹ wá ń béèrè afẹ́ gbagbá afẹ́ gbàwó ó ti tán afẹ́ gbàwó kò sí nǹkan báyìí ńkọ́ àti ràmí bóun ni ló ṣe kan ilé ó bẹ̀rẹ̀ sí ní kan àwọn ẹni tí wọ́n ti máa ń dunnú tí wọ́n ń sọ̀rọ̀ bàbá rẹ̀ dáadáa láwọn ìyàwó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbanu ńgbà tí nǹkan tán lọ kí ló dé tẹ́ ràmí kò sówó ni kò ṣe sówó kò ṣe sówó ọ̀dájà alẹ́ olóòlówó. Allah tọ́ba tọ́ pátápátá yányá ńkọ́ ilé máa kánjọ yẹn so tọ́ba ẹ̀kọ́ àlùjánnà nǹkan máa tán bẹ́ẹ̀ kò ní rọgbọ síbẹ̀ yìí náà mọ̀ kéle ayé búrẹ́dì wọn lásán àwọn ìlú kan wà wọ́n dàjọba arú nítorí búrẹ́dì wọn búrẹ́dì lásán ọ̀wọ́n wọn ò tí ì sọ tí wọ́n fi sì kejì búrẹ́dì o bí omi ọbẹ̀ bí ẹ̀wà so eléyìí túmọ̀ sí wípé àlùjánnà kì bá ti jẹ́ lè kẹ́ tó bá yẹ pé àwọn àdẹ̀ra àwọn àkẹ́ àwọn gbádùn tó wà ń bẹ̀ yọ tán ṣùgbọ́n kò ní tán Allahu Akbar Allahu Akbar olúwa wa ti ga jù olúwa wa ti ga jù àwa nílé ayé tí gbogbo nǹkan máa tán ẹ wo bí ṣe ń ṣàánú wa Allahu Azza wa Jalla ń ṣàánú wa kò jẹ́ àmàyà ó ń ṣàánú wa kò jẹ́ àmẹ́bí ó ń ṣàánú wa kò jẹ́ àmà kòsíkòsí ìwọ̀nba gbogbo bó tilẹ̀ wù kó kéré tó à ń rí wọn bá tá à ń fi gbọ́ bùkátà wa adúpẹ́ fún Allah torí rẹ̀ ẹ̀yin olùwàgbọ́ òdodo tẹ́ ẹ ṣiṣẹ́ rí torí ìgbàgbọ́ òdodo kò nítumọ̀ tẹ́ ẹ bá kùnà láti ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo kò nítumọ̀ tó bá ti jẹ́ pé o kì í ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo iṣẹ́ ìgbàgbọ́ òdodo kò nítumọ̀ nígbà tá a bá ti ní ìgbàgbọ́ òdodo torí ẹ̀ náà lẹ́sìn máa rí bó tún ṣe wá nu àyà yìí falladhina amanu wa amilu salihat àwọn ẹni tó gbàgbọ́ tán ṣiṣẹ́ rí illa alladhina amanu wa amilu salihat
torí pé kò sí ìtumọ̀ fún ìgbàgbọ́ òdodo tí ò bí ká ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo. míyàn bá sì ń ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo tí ò ní gbàgbọ́ òdodo ó ń jẹ ara ń yà ni, ó ń gbára gbóná lásán ni, ayé nìkan ni ó ti gbẹ̀san rẹ̀. kò sí nǹkan kan tí ó gbà lọ́la gbẹ̀ndàl kìyàmù. ẹni tó wá gbàgbọ́ tó kùnà láti ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo á lọ gbàgbọ́, torí pé al-īmānu iqrārun bil-qalbi wa qawlun bil-lisāni wa 'amalun bil-jawārih yazīdu bit-ṭā'ah wa yanqusu bil-ma'ṣiyah. torí rẹ̀ iṣẹ́ dākhilun fi musamma al-īmān. ọwọ́ nu tá à ń pè ní ìmánì, ay huwa ruknun fil ìmán wa laysa shartan li sihhatihi bal huwa rukn. eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tó gbàgbọ́ tó ṣiṣẹ́ iṣẹ́ rí, ìdí nu tó fi yà wá lẹ́nu fún ọ ó pera rẹ̀ mùsùlùmí èyí sẹ́sìn Islam. wọ́n ń ṣe sọ́láàt àrí ọ̀nbẹ̀rì, wọ́n ń solúwa ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo nínú ìjọsìn, ẹbọ ni wọ́n mú láàyò. ó ń gbẹ́bọ ní lọ́sàn-án, ó ń gbẹ́bọ lóru. ó lè fárí kọ́dá irun kan sí láàrin orí rẹ̀ kó máa pè lóru. wọ́n mùsùlùmí sọ́ọ̀mù pa Ànábì sallallahu alaihi wasallam ó là gbọ́dọ̀ gẹ̀rí bẹ́ẹ̀, ó lájò ló ń fi ṣe, tá ń lájò ranù. ìwọ mùsùlùmí ọ̀n bá wọn sọ̀sà, bóòlù ṣe jẹ́ mùsùlùmí, káfìrí ni ọ̀sẹ́bọ. dandan mùsùlùmí yóò dúró dọ́gba, kò ní mẹ́bọ mẹ́rù, kò ní lẹ́bọ lẹ́rù, kò ní jẹ́ ọ̀sẹ́bọ, kò ní jẹ́ kèfèrí. yóò máa ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo. àkàìṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé èso olùgbàgbọ́. fala saddaqa wala salla. ntó ti mú ọ má ṣe sọlẹ́, ntó ti mú ọ má pè òdodo ní òdodo, kò sí ntọ́ ṣẹ́kù. walakin kadhaba wa tawalla ìní ọ̀ṣẹ́kù. ọmọ pọ̀rọ̀ Allahu nírọ́, ó sì máa tàkìtì pakọ́ sí kásẹ̀sì, ntí ọ̀ṣẹ́kù náà nù. torí ẹni tí ò bá ti gbálẹ̀ mọ́ṣáláṣí, ilé ọjà ń retí rẹ̀ tí ó gbà. falladhina amanu wa amilu s-salihat. nítorí náà àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rí, tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama fi jannatin na'im, wọ́n máa bẹ nínú àlìjánná, àwọn àlìjánná ilé ìdẹ̀ra tó ṣe pé àwọn àgbádùn bẹ́ńbẹ́, ìdẹ̀ra bẹ́ńbẹ́ tí kì í tán. Olúwa Ẹlẹ́dàá kó má ṣe lé wọ̀ wá. walladhina kafaru wa kadhabu bi ayatina. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí, tí wọ́n sì pè àwọn àyà Allahu tí wọ́n pè nírọ́, wọ́n yapa sáwọn ànábì Allah, wọ́n sì gbéraga láti tẹ̀lé tàwọn aránṣẹ́ Allah. fa ulaika lahum adhabun muhin. ìyà tí tẹ́ni ó ń bẹ fún ọ, ìyà tí tẹ́ni ń bẹ fáwọn eléyìí. ìyàwó níyà tí máa tẹ́ni, òun náà ni wíwọ́ná. báwo ni wọ́n ṣe ní jìyà tí máa tẹ́ni? ṣé báwọn náà ìgbéraga ni wọ́n ṣe láyé? wọ́n ṣe ìgbéraga síta àti tẹ̀lé Nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n tàkìtì ìpakọ́sódodo wọn làwọn fẹ́ tẹ̀lé. iná lọ́lúwa tún sọ nínú àyà mi, ó ní innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. àwọn ẹni tó ń ṣe ìgbéraga sí àtijọ́sìn fún mi, wọ́n wọ jahannama lẹ́ni yẹpẹrẹ. báwo ni wọ́n ṣe wà àlìjánnà tẹ́lẹ̀ náà lẹ́ni àpọ́nlé? báwo lẹ́sẹ̀ wà àlìjánnà lẹ́ni àpọ́nlé? kò lè ṣeéṣe. ẹni àpọ́nlé báwo? iná lọ́wọ́ wọ́n tó wá ní lẹ́ni àpọ́nlé. ọ̀ á máa yan wọ́ bo ìwọ wo lọ́wọ́ àwọ̀ àlìjánnà, lọ́wọ́ náà lẹ́ni àpọ́nlé. ó lè wọ àlìjánnà àfi lẹ́ni àpọ́nlé, ó sì ní wọná àfi lẹ́ni àbùkù. Olúwa kó má ṣe wá lọ́mọ náà o. lọ ń gbọ́n ẹni tó bá ṣe dáadáa yóò rí dáadáa gbà,
ẹni tó sì ṣàìdá àìdá náà ni ó gbà. kólú ẹlẹ́dàá wa kó má ṣe wá lórí ibú, kó ṣe wá lọ́mọ àlìjánà. á rí nínú àwọn àyàtà kéyì wípé Allahu azza wa jal ó ṣe àlàyé fún wa nípa àwọn nǹkan eléyìí tó ṣe pé ń ṣẹlẹ̀ táwọn ò lè mà, tó ní í ṣe pẹ̀lú al-ghayb tí ìbá sùn lọ sọ fún wa lè mà. ó ń sọ fún wa ma lam yakun an law kana kayfa yakun, torí ó sọ pé wala yazalu alladhina kafaru fi miryatin min. àwọn kèfèrí wọn ò ní yẹ̀, wọn ò ní gbò lẹ́ni tó ṣe pé yó máa ṣe iyèméjì nípa al-Qur'an. torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí kèfèrí kan tó jáde, wọ́n máa mú àwọn àyá al-Qur'an wọ́n máa fi kọlu ra wọn. wọ́n ní wọ́n ń ṣe sọ̀lẹ́, al-Qur'an wọn náà ló tún ní fawailun lil musallin. àbí òye wa? aha, nítorí pé àwọn ń ṣe iyèméjì nípa rẹ̀, wọ́n fẹ́ ta iyèméjì yẹn fẹ́ lómi tí ò ṣe iyèméjì nípa rẹ̀. a rí i pé nínú àyá yìí Olúwa fi hàn wá wípé ìṣe kèfèrí pàápàá jùlọ àwọn tó ti síwájú nínú àkọọ́lẹ̀ pórí ibú ni wọ́n ṣe. ìṣe kèfèrí tí ò ní dópin ni o, wọ́n ṣe kèfèrí yìí títí tí gbẹ̀ndàlùkìyàmù ó fi dé ni, títí tí ìyà tí ó fi náwó gan wọn. àwọn àyà yìí tún fi hàn wá pé Allah azza wa jalla ń lọ́ba láíláí, ń lọ alákòóso fún gbogbo ìgbà. ṣùgbọ́n ìṣàkóso tó lù ọ́ ṣàkóso, ìjọba rẹ̀ tí ó ṣe lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù yóò hàn gbangba sóníkálukú àtàwọn tí ń fapá jánu pera wọn lọ́ba àtàwọn ẹni tí ń jánu pera wọn níjọba. oníkálukú ni ó gbà lọ́jọ́ yìí pé Allahu lọ́ba, òun la lákòóso. limanil mulkul yawm, tani talẹni tó ní ìjọba lónìí, ta ló lákòóso lónìí. Olúwa wí yóò tún wí yóò tún wí, ẹnìkan ní lè dáhùn. Allah náà ni ó tún wá dáhùn. lillahil wahidil qahhar, tí Allah nìkan ni ọba tó borí. lọ́jọ́ yìí oníṣẹ́nìkan ìwọ kẹ̀, oníkálukú ọmọ ibi tó wọ́n lọ, kálukú ọmọ bọ́rọ̀ ó ṣe já sí. ìjọba kọ́ àbójómọ́ba kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀. bákan náà Allah ni ó ṣèdájọ́ láàrin wa. gbogbo àwọn ẹjọ́ eléyìí tẹ̀ ń dá nílé ayé, ẹjọ́ ọ̀fẹ́ ẹnu eléyìí tẹ̀ ń dáhùn èèyàn nílé ayé, súnjọ́ ni Olúwa tún bọ̀ wá tún dá. gbogbo àwọn ẹjọ́ kẹjọ́, àwọn ẹjọ́ rádaràda eléyìí tẹ̀ dá látàrí wọ́n lapa lára yín pẹ̀lú ẹ̀gúnjẹ tí wọ́n gbé fún yín. wọ́n lapa lára yín torí pé ìyekan yín ni wọ́n, ìbátan yín ni wọ́n. àwọn ẹjọ́ tẹ́ gbójo fáìnà, tẹ́ gbá ìná fòjò, Olúwa ń bọ̀ wá dá. yahkumu baynahum, àti wọ́n gan alára tó pera rẹ̀ ládájọ́ àbí wọ́n pè ọ́ ládájọ́. àwọn ẹni tó dájọ́ èké fún, àwọn ẹni ọdájọ́ jàǹbá fún, gbogbo wọn ni ó dúró nídúró ẹni tí ń bọ̀ ọjà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà. Olúwa wa pín wa sápá ọ̀tún, àwọn ẹni apá ọ̀tún àtàwọn ẹni apá òsì. ìwọ ni kó fọwọ́ ara rẹ kó fi sẹ̀sà àwọn ẹni tó fẹ́ jọ̀kan nínú wa. sẹ́ni apá ọ̀tún ni wọ́n fẹ́ jọ̀kan nínú wa, àbọ̀kan nínú àwọn ẹni apá òsì. ó kù sọ́wọ́ rẹ, torí pé Allah ti ṣàánú rẹ. wa hadaynahun najdayn, Olúwa ni a ti fún ọ láǹfààní nítorí fi máa dá ọ̀nà méjì mà, ọ̀nà tó wúlò àtọ̀nà tí ò wúlò, ọ̀nà tó dá àtọ̀nà tí ò dá, ọ̀nà tá a tọ̀ tá a fi ṣoríire àtọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi ṣorí ibú, gbogbo ẹ̀ l'Olúwa ti fi mà wá. ó kù sọ́wọ́ wa. tẹ́lẹ̀ ìbáyé wa ilé ìjẹ́bi tá a fẹ́ dúró lónìí.
ó rí báàgì dàbínù yẹn níbi ara lé kọlọ́bù bí abọ́ méjì wá àbí abọ́ kan kọ́ wa pín fáwọn. tẹ́lẹ̀ báyìí wa ẹ jẹ́ káwa náà kájá ni tó ṣe pé ní Al-Qur'ani ń bá wa sọ à ń ṣàǹfààní lára rẹ̀ à ń sì ń jẹ́ kó lápá lára wa ìwà wa fi ń yí padà sí dáadáa à ń pa aburú ọwọ́ wa tì à ń jẹ́ kí dáadáa kó máa borí aburú mọ́ wa lọ́wọ́ àbí Allah azza wa jal kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn ẹni tí ìmànà àti ìmàlẹ̀ Al-Qur'an tí ó sì láǹfààní. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹn tó bá ní béèrè kó sọ. aleykum salaam. alhamdulillah tó bá ń ṣe kútúbà lọ́jọ́ jùmọ̀ àfẹ́ kẹ́nikẹ́ni ó sọ̀rọ̀ lórí ohunkóhun nítorí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní tó bá sọ fún èèyàn rẹ lọ́jọ́ jùmọ̀ wal imaamu yakhtub ansit dákẹ́ nígbà tí imaamu ń ṣe kútúbà. nínú riwaya kan báwo wá ní tó bá dárúkọ anabi wa Muhammad sallallahu alayhi nabi mi àbí ìmáàmù tẹ̀ ń ṣàdúà tá a lè sáámi tó bá dárúkọ anabi wa sallallahu alayhi wa sallam wàá ṣe sallallahu alayhi wa sallam ṣùgbọ́n jẹ́jẹ́ lọ́nà tó ṣe pé ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan ò ní bùn gbọ́. fasi aleyhi salam anbi Allah kọ́ má burú tó bá wí jẹ́jẹ́ lọ́nà tẹ́lómi ò ní gbọ́ tó bá ṣàdúrà tó bá sàmì jẹ́jẹ́ kò burú lópin ìgbà tó bá ti wí lọ́nà tẹ́lómi ò fi gbọ́ ọjà bó ṣe jẹ́. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.